nínú ẹkún nínú ọ̀fọ̀ nínú hílàhílo òun ni wọ́n ti sin òkú àwọn tí jàǹdùkú pa nípakúpa ní ìpínlẹ̀ Katsina. adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà àní kò fipò ẹ̀ ńlẹ̀ nítorí pé kíni torí pé ọwọ́ ẹ̀ kò mọ́ rárá. ẹ wò ó ẹ̀yin ọlọ́pàá àti ẹ̀yin ológun ẹ bá mi tọ́nà wá ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna yìí ní ìpínlẹ̀ Katsina yìí kò mà tẹ́ mi lọ́rùn rárá o. mo kí yín ẹ kú ojúmọ́ mọ́ ṣé dáadáa ni mo dé bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ìkànnì tá a wà yìí lórí ìkànnì Breeze 91.9 FM bá a ṣe máa ń fún yín nìyẹn lójoojúmọ́ lówùúrọ̀ àwọn ìròyìn tó kalẹ̀ káàkiri àgbáláyé ìyẹn àjà àbalẹ̀ níbẹ̀ láti máa já yín ṣe ìyẹn àwọn kókó inú ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn wa lónìí. ẹ wò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé kan. orúkọ tèmi ni Olúkáyọ̀dé Churchill bàbá àjà àbalẹ̀ ẹ sì lè pè ní Olúayé àjà àbalẹ̀. lórí ètò àjà àbalẹ̀ ni ìròyìn tọwọ́ mi tún hàn bí yìí láti inú ìwé ìròyìn Vanguard ni wọ́n ní lánàá òun ní ìpàdé tó jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè yìí tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba papọ̀ wọ́n ní àná gangan ló jẹ́ wípé ìpàdé tó jẹ́ pé ó gùn ju tó làmìlàaka jù tó jẹ́ wípé ìpàdé ọ̀hún gbomi mu wọ́n ní ìpàdé tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ ní. ẹnìkan ń bẹ lójú òpó ẹ kú ojúmọ́ o, kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. ẹ káàárọ̀ sà, kí lórúkọ yín sà. ẹ ṣeun sà. Pastor Lawrence Ọlájésùn láti ìlú Ìté. Ó dàbí ẹni pé ìlà yẹn ó ń já lura. Ẹ bá fẹ́ pè wá kẹ́kọ̀ọ́ wá sórí 081 òdo 5 936. ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ sà, kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. láti ọ̀gbàgì àkókò Olúṣẹ́gun à ń gbọ́ yín, ẹ bá a dá sí i.